gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé kókó tí a ṣì ń yànnàná ẹ̀ ṣì wà síbẹ̀ o òun náà ni ìbálòpọ̀. Ìgbà wo gan-an ló yẹ kí a máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ lórí ètò ìbálòpọ̀ òun tí àwọn olóyìnbó ń pè ní sex education? Àsìkò wo ló tọ́? Àsìkò wo ni ò tọ́? Níbo ló yẹ ká sọ̀rọ̀ dé? Níbo ló yẹ kí a tún pẹ́ sex education dé nígbà tá a bá ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀? Gbogbo ẹ̀ náà la ti ń sọ lọ láti àárọ̀ o. Ṣùgbọ́n fún ìpolówó ọjà yín ẹ jọ̀wọ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí fún ilé ìwé èyíkéyìí tó bá nílò àbójútó àrà ọ̀tọ̀ láti ọ̀dọ̀ wa 081 344 85935. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ a rí wípé púpọ̀ lọ́pọ̀ àwọn ọ̀dọ́ tí a ní lónìí ni wọ́n ní ìdojúkọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọn ò sì lè bá àwọn òbí wọn sọ ohun tí ó ń ṣẹlẹ̀ nínú àwọn ẹ̀ka iléèwé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni a ti rí láti ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú èyí tí wọ́n sì jẹ́ ká mọ̀ wípé àwọn tíṣà wọn nílé ìwé wọn ò ń jẹ́ kí àwọn gbádùn o, wọ́n máa ń dà wọ́n láàmú báwọn fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú wọn. Kí la fẹ́ ṣe sírú ohun báyìí? Tírú eléyìí bá ṣẹlẹ̀, àlejò mi, irú advice wo lẹ rí pé a lè fúnrú àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àti irú àwọn olùkọ́ bẹ́ẹ̀ tó wà nínú ìṣòro báyìí? Ẹ ṣé atọ́kùn. Ṣé rí ọ̀rọ̀ ìbálòpọ̀ ó ti ní àárín ilé ẹ̀kọ́ pàápàá jùlọ ilé ẹ̀kọ́ girama ó jẹ́ ohun tí a gbọ́dọ̀ mójútó dáradára. Ní ti wípé bí ọmọbìnrin bó ṣe ń bàlágà tó ti ń dàgbà a mọ̀ pé tí olùkọ́ tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa kóra ẹni ní ìjánu tó máa lámójú kúrò kọ́ mọ̀ wípé àwọn ọmọ yìí afúnitọ́ afúniṣọ́ òun ni wọ́n. Àwa gbọ́dọ̀ mọ̀ pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ó ṣe iyebíye sí wọn gẹ́gẹ́ bí olùkọ́ torí pé olóyìnbó pè ní role model. Àwa là ń ṣe àwòkọ́ṣe fún àwọn ọmọ yìí. So olùkọ́ wọ́n gbọ́dọ̀ kóra wọn níjánu. Wọ́n gbọ́dọ̀ rí àwọn ọmọ tí wọ́n ń kọ́ gẹ́gẹ́ bí àwọn àbúrò wọn. Wọn tiẹ̀ gbọ́dọ̀ dẹnu ìfẹ́ kọ wọ́n rárá. Torí pé òwe Yorùbá kan sọ pé ẹṣin kò kí ń jẹ oko abẹ́ ẹ̀. Àwọn ọmọ yìí kéré sí wọn. Ṣùgbọ́n tí irú eléyìí bá wá wáyé, àwọn akẹ́kọ̀ọ́ ni mo ní ọ̀rọ̀ tó pọ̀ láti bá sọ. Number one, mo fẹ́ kọ́ rí wípé irú àwọn olùkọ́ni bẹ́ẹ̀ wọn ò ní nǹkan kan fi wọ́n ṣe, wọ́n kàn fẹ́ báyé wọn jẹ́ ni. Torí pé age gap àárín wọn ó pọ̀. Olùkọ́ tó ti lọ sí iléèwé ẹ̀kọ́ gíga tá a pè ní yunifásitì tó ti jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní so many years of work experiences kó tó ṣẹ̀ wá padà wá máa kọ́ wọn. Pẹ̀lú ọmọ tó jẹ́ bóyá bíi 13, 14 teenagers wọ́n sì ní ọ̀nà tó jìn láti lọ. Wọ́n yìí máa lọ iléèwé gíga, wọ́n yìí máa lọ serve. Mélòó náà àwọn olùkọ́ yìí ló fẹ́ dúró dè wọ́n? Tí wọ́n bá wá ní sùúrù tó bá wá lọ gbà wọ́n láàyè kán lọ mess ara wọn up tó bá gbabẹ̀ lóyún. Ṣé olùkọ́ yẹn fẹ́ fẹ́ wọn báyìí? Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn atọ́kùn wọ́n máa lọ ṣẹ́yún. Tó bá ṣẹ́yún yẹn ilé ọmọ wọn lè bàjẹ́. Ẹni tí ilé ọmọ kárí àdópin. So ẹni tí ilé ọmọ ò bá tiẹ̀ wá tún wá bàjẹ́ ó lè ìgbà létàràn tó bá fẹ́ márì lọ́jọ́ iwájú ṣó mọ ẹni tọ́lọ́run kan mọ́ òun. Bóyá ọ̀nkù ẹ̀ ni olùkọ́ tó ti mẹ́sàn para ẹ̀ pẹ̀lú ojú wo náà fẹ́ máa fi wòra wọn. Mo máa ń ṣe àkàwé premarital sex fáwọn ọmọ ilé ẹ̀kọ́ wa gẹ́gẹ́ bí ẹni tó kánjú la ọbẹ̀ gbígbóná. Tí a bá ń ṣe ọbẹ̀ lọ́wọ́ káwá ní ọbẹ̀ yìí dùn aroma ẹ̀ ṣe ó ga mo fẹ́ sáré tọ̀wò wọ́n wá bù sẹ́nu tó ń ṣe bù sẹ́nu àwọn yẹn á bó. Ní ìgbà tí ọbẹ̀ bá tutù tán kò ní ní volume torí àwọn ti bú already. So in that case bóyá ẹni tó sáré gboyún at the end of the day kò ní fẹ́ tó wù láwùjọ. Ó lè máa jẹ́ after 2, after 4, after 5. Ẹlòmíì ìdẹ̀lélẹ̀ bóyá ẹni tí ilé ọmọ ẹ ti bàjẹ́ ọmọ ìyá wa máa wù kò ní ṣàǹfààní ẹ̀. So ẹ̀bẹ̀ mi lọ sí ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kó rí wípé olùkọ́ tó bá dẹnu ìfẹ́ kọ wọ́n nísinsìnyí lásìkò tán wà yìí kò fẹ́ ìlọsíwájú wọn, kò fẹ́ oríire fún wọn, kó tètè sá, kó fi ẹjọ́ tó àwọn alámòójútó
àbí àwọn tó dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ kó fi tó wọn létí kó lè tètè mọ ìgbésẹ̀ tó máa gbélé lórí. Pàápàá jùlọ mo wá fẹ́ rọ àwọn olùkọ́ náà bákan náà, tá bá rẹ́ni tó ti ń ṣe kán jáwọ́, kán má rí pé ní ọ́ndà òfin ó jẹ́ ohun tí ó burú jáì, torí pé àwọn ọmọ yẹn wọ́n rí pé minor ni wọ́n, àwọn dàgbà jù wọ́n lọ, ìjìyà tó dẹ̀ tó nípọn ó wà lé lórí, kán jáwọ́. Tó bá wọ́n ti dàgbà tó, ẹ jẹ́ ẹni tí ó bá níyàwó ńlé, tá bá rí ibi tí ìyàwó wọn ti ń fìyà jẹ wọ́n, kán settle ẹ̀ amicably. Ẹni tí ò bá dẹ̀ tí níyàwó kó lọ wá nǹkan ṣe, pàápàá jùlọ àwọn àrùn oríṣiríṣi wà ń bẹ, àwọn àrùn tí ò gbóògùn, yàtọ̀ sí pé a lóyún a ṣẹ́yún. Àwọn ẹlòmíràn gan, àwọn arógo ẹni bògo ẹni jẹ́ ni, tó yẹ pé nípa ìbálòpọ̀ náà ti máa gbògo ayé wọn lọ, because sexual intercourse is a kind of covenant. So kì í ṣe ohun tá a kàn lè máa ṣe káàkiri. So mo fẹ́ kí àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àtàwọn alámòjútó àwọn iléèwé wa kó mójútó aspect yìí dáradára. Nílé ẹ̀kọ́ kan tí mo forúkọ bò láṣìírí, bó ṣe ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìnrin ló ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sọ́kùnrin náà. Nígbà tí gbogbo iléèwé tí apá ti rọ tẹ́sẹ̀ ti rọ, ṣe ni tíṣà òbí kan ó wọ́ ọmọ ẹ̀ lọ́lé ẹ̀kọ́ wípé ń bọ́ lọ́mọ ilé wa. Nígbà tó máa débẹ̀, olùkọ́ ọkùnrin àtàkẹ́kọ̀ọ́ ọkùnrin náà bá tọ́jọ́ ń harass ara wọn sexually. Ẹ jọ̀ọ́, ó jẹ́ ohun tó ń bani lọ́kàn jẹ́ wípé àwọn ọmọ tá a fi ṣọ́ wa, tá a ní pé ká ṣe role model fún, kójọ́ làwọn lè dá, káwa máa take undue advantage. Ẹ jẹ́ ká jáwọ́ yẹn tá a bá rẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀, torí pé àmọ́ ibi tí àwọn ọmọ yìí lè dé lọ́la. So ẹ̀yin olólùfẹ́ mi, mo mọ̀ wípé ẹ gbádùn àlejò mi pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti sọ fún wa. Ẹ rí wípé iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí báyìí láti ṣe. Ìrírí tí wọ́n mẹ́nu kàn yìí, ọ̀gbẹ́ni tí ó ń ṣe àṣemáṣe yìí pẹ̀lú akẹ́kọ̀ọ́ yìí, a mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà ní eléwé ìran. Kò sí ohun téèyàn ṣe tí ò nérè o. Bó o bá ṣe eré, wàá gbèrè ẹ̀. Bó o sì ṣe eré bákan náà, wàá gbèrè ẹ̀. Ṣùgbọ́n ohun tí a wá ń yànnàná ẹ̀ fún wa lónìí ni wípé ipòkípò tí ẹ̀dá bá bára ẹ̀, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó wò wá lọ́wọ́lọ́wọ́ nílé nísìn, ipòkípò tó bá bára ẹ̀, torí pé ipò tí mo bára mi yìí, ohun tí mò ń ṣe yìí tàbí ohun tí mo fẹ́ ṣe yìí, òbí mi ò mà gbọ́dọ̀ gbọ́, wọn ò mà gbọ́dọ̀ kárù nǹkan báyìí mọ́ mi lọ́wọ́. Ó ti mọ̀ wípé o ní ẹ̀rí ọkàn nìyẹn. Gbogbo àwọn tó fẹ́ gbésẹ̀ lé tàbí tó fẹ́ ṣe yẹn, ó tàpá sí ìlànà Ọlọ́run àti ẹ̀rí ọkàn wọ fúnra rẹ̀ nìyẹn. Jáwọ́ nínú ẹ̀, má ṣòkò bá wọn lọ́wọ́ sí i. Tó bá dẹ̀ wá rí wípé bóyá nítorí pé ìpayà máa ń wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn teachers tá à ń sọ wọ̀nyí, wọ́n ti máa ń kó ìpayà sínú ọkàn àwọn akẹ́kọ̀ọ́, dípò pé wọn ò ní lè sọ nílé, wọn ò ní fẹ́ sọ. Nígbà tó bá ti sọ wípé bí ò ní pàṣẹ o máa fèèlì ni, tó bá jẹ́ ká ṣe báyìí, tó bá jẹ́ ká ṣe báyìí. Ìdí nìyẹn tí àwọn òbí láti rí wípé a farabalẹ̀ dáadáa, a wọ inú ọkàn àwọn ọmọdé wọ̀nyí, wọ́n lè máa sọ ohun tí ó ń ṣẹlẹ̀ fún wa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n tún fún yín ní ìrírí kan. Ohun kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí. A kò dédé rí wípé àwọn ọmọ méjì yìí, ilé ìwé ìjọba ni wọ́n ń lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jà ní bus stop. Kí ni ohun tó ń fàjà? A kàn rí pé wàhálà ń ṣẹlẹ̀. Wọ́n làjà títí tí wọn ò rí ìjà yẹn là. Mo ní láti ra dúró, mo bọ́lẹ̀. Àwọn bẹ̀rẹ̀ sí ní bá wọn dá sí kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ wà ní JS3, ìkejì wà ní JS2. Kí ni ohun tí wọ́n ń jà sí? Èyí tó wà ní JS3 yẹn sọ wípé òun ti sọ fún pé kó fi bọ̀dá òun lọ́rùn sílẹ̀, pé òróró kan táwọn lọ gbà lọ́wọ́ bàbá kan ló lò fún ẹ̀gbọ́n tòun, tẹ́pẹ́ ẹ̀gbọ́n òun ò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ mọ́. Ọmọ JS2 àti JS3, ẹ rí wípé wàhálà ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lágbègbè wa. Ṣé tẹ́ bá rírú àwọn ọmọ tí mò ń sọ yìí, kò mà sí oúnjẹ ọmọ láyà wọn, kò sọ́mú láyà wọn, dépò pé a fi lè sọ wípé kí ni ohun tí wọ́n ń tà, kí ni wọ́n ń rà. Púpọ̀ ohun ló ń ṣẹlẹ̀. Ó ní kò jẹ́ kí bọ̀dá òun gbádùn o, ìbọ̀dá òun máa wówó kiri ní o, tó máa kó fún, ìfẹ́ ti yí lórí. Wàhálà ń ṣẹlẹ̀. Àwọn ipò wo gan ni àwọn òbí wọn wà nígbà tó di pé ó tó stage kan láti involve àwọn parents wọn, wọn kó wọn lọ sọ́dọ̀ principal láti lè yanjú gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ẹ rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀. Ipa pàtàkì tí àwọn òbí láti kó, ipa pàtàkì la ní láti kó gẹ́gẹ́ bí òbí. Ẹ jẹ́ kí a mọ inú àwọn ọmọ wa,
ẹ jẹ́ ká rí i dájú pé a mọ irú ọ̀rẹ́ tí wọ́n ń kó. Ẹ máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ọ̀pọ̀ ìgbà. Ní ọ̀pọ̀ ìgbà báwọn ọmọ mi ṣe wà yẹn torí kìkìdá ọkùnrin lèmi bí o. Èmi máa ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni. Màá kàn dédé pé màá ní wá. Ta lọ̀rẹ́ ẹ̀? Sọ fún mi. Ta ló fẹ́ràn jù nínú kíláàsì ẹ̀? Ta ló obìnrin? Àmọ́ mi ẹ fi yẹn lẹ̀ o. Mọ́ mi àgbọ̀ mi ò lọ́rẹ̀ obìnrin o. Mi ò lọ́rẹ̀ obìnrin o. Ìwọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn la máa fi máa mọ ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ. Àwọn ò lọ́rẹ̀ obìnrin, ọ̀rẹ́ ọkùnrin lòun ní o. Ìgbà míì wà mo lè tó bá yẹ pé bóyá nǹkan kan ń ṣe nǹkan kan nínú ilé mo kàn lè gé fruits àbí kí n gé mineral kí n fún wọn minerals mi. Ìwọ gba ilé yìí mo fọ́ ọ̀rẹ́ obìnrin ni kò fún un. Mọ́ mi ni máa mú mi nọ́ọ̀rẹ́ obìnrin o. Mi ò nọ́ọ̀rẹ́ obìnrin o. Ọgbọ̀n láwọn máa fi máa mọ inú wọn. Ọgbọ̀n díẹ̀díẹ̀. Nígbà tá a bá ti ń tú ọkàn wọn, a mọ ohun tó wà nínú ọkàn wọn, a mọ ìdojúkọ wọn, a mọ ohun tí a lè ṣe láti ràn wọ́n lọ́wọ́. Iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí, bákan náà àwọn olùkọ́. Nítorí pé irú ibi tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ní agbègbè inú àwọn ilé ìwé inú àwọn ẹ̀ka, wọ́n ń sọ àwọn ilé ìwé yẹn lẹ́nu ni. Ìdí nìyẹn tí àwọn olùkọ́ náà ń kọ́ a gbọ́dọ̀ fún ṣòkòtò wa gírí. A láti rí dájú wípé ibikíbi tí rẹ̀ bá ti ń ṣẹlẹ̀ a ò gbọ́dọ̀ bu ẹnu. Nítorí wípé irú àwọn ọmọ báyìí bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ka ilé ìwé yẹn wọ́n á máa tàn án lọ ni. Ọlọ́run sì lè jẹ́ ká gborúkọ. A ò ní gborúkọ kórúkọ o. Orúkọ tí ìyá àti bàbá ò sọ wá a ò ní jẹ o. Wọ́n yín lágbára Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run lágbára Ọlọ́run a ò ní ṣìṣe o. Àwọn ọmọ tọ́lọ́run fi sí ìkí àwa yìí a ò ní ṣì wọ́n tọ́ o. A ò sì ní ṣì wọ́n darí. Tó abala tó kẹ́yìn òun náà ni a ó máa lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré mú mi sílẹ̀ yìí. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn à ń bọ̀.